Yorùbá, ijó wo lo tó fẹ́ gbọ́n? Ijó wo lẹ tó fẹ́ ronú gan? Ijó wo lẹ tó fẹ́ di pé kán máa fi nǹkan kéékèèké kán máa fi tù yín lójú? Wọ́n lọ sí bọ́dà alẹ́ fún yín. Àbọ̀ ò gbọ́, wọ́n ti sí Ìdíròkò bọ́dà o. Wọ́n ti sí Ìdíròkò bọ́dà. Wọ́n ti sí ilẹ̀ lánàá. Wọ́n fẹ́ fi ṣe campaign ni. Ta ló sí nínú àwọn méjì? Ṣé nínú Ọ̀ṣínbàjò àti Tinubu èwo ló sínú wọn? Àmọ́. Ṣùgbọ́n látọdún tẹ́bi ti ń pa yín, tẹ́ ẹ ti ń pariwo kán sí bọ́dà, ṣé wọ́n sí bọ́dà? Ó wá tásìkò tán fẹ́ ṣe election. Ó kọdún kan ní ìsìn 2023 ti dé 2023 lẹ́wẹ́ ti wà ní April ló ti ń lọ sí pèrè. Kódà ẹ̀sẹ̀ ti bọ́ sí May gan pẹ̀lú. Wọ́n wá lọ sí bọ́dà Ìdíròkò. Inú yín wá ń dùn. Wọ́n ti sí bọ́dà o. Inú ẹ̀yin ìyálọ́jà ń dùn. Wọ́n ṣe lè fẹ́yìn ìyálọ́jà ni. Wọ́n sì fún yín kẹ́ lè dìbò fún wọn. Wọ́n sí bọ́dà lẹ̀ fún yín láti fi campaign ni wọ́n fẹ́ fi ṣe campaign. Wọ́n ronú ìgbà tí yà ń jẹ yín tẹ́bi ń pa yín. Ọ̀dájú èèyàn làwọn tẹ́ ẹ̀rọ yìí. Ọ̀dájú abiyamọ ni wọ́n. Tó bá lọ dìbò fún wọn pẹ́rẹ́ tó ronú wípé má bá ti dìbò tó wọ́n tún máa ṣe ṣọ̀kọ́tọ̀ mi fún yín. Kó má dìbò kankan kó yé tọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ wo tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ yín káàkiri. Àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ọdún 3 4 wọ́n ń bára wọn sùn. Gbogbo ẹ̀ ló wá spread nísìn wọ́n kú ti ní coronavirus míì ń bọ̀. Ẹ̀ ń sọ pé Omicron ni coronavirus. Ó ní kọ́ ni coronavirus o eléyìí tó ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn. Àwọn ọmọ pínṣíní àwọn ọmọ ọdún 3 4 5 tó ń bára wọn sùn ká àwọn ọmọ ọdún 10 yìí. Òun gẹ́gẹ́ ní coronavirus ọmọ pọ̀ ju coronavirus lọ. Òun gẹ́gẹ́ lágbára ju coronavirus lọ. Torí kò sí ọmọ tó máa rí gbèsè ayé ọmọ rẹ̀ bó ṣe rí ní ìsìn. Tó ọmọ di mugbó tó máa ń gé orí gé ọrùn tó yẹ pé àwọn kékeré náà tó gbowó ní ìsìn. Ọ̀rí pé yẹn ti ju coronavirus lọ báyìí ní ìsìn. Ó ju COVID-19 lọ. Ọmọ Yorùbá ronú ẹ. Ìdíròkò wo náà ń sí fún yín? Wọ́n fi ebi pa yín látijọ́ ẹ̀. Wọ́n wá ronú àti sí Ìdíròkò bọ́dà fún yín. Wọ́n ti sí Ìdíròkò àti pé ìtẹ́lẹ̀ sí Ìdíròkò ṣe ti rí pé Ìdíròkò yẹn ó yàtọ̀ síra wọn sìn. So ta sọ fún pé Ìdíròkò kọ́ náà sí. Ìdíròkò tẹ́lẹ̀ ìtàn ṣẹ̀ṣẹ̀ sí ṣe ti rí báyìí ní sí pé ó yàtọ̀ síra wọn. Wọ́n ti sí Ìdíròkò fún yín. Ṣé rí pé rọ́ ni? Gbogbo ilé ìtàn ṣe campaign. Campaign èmi kàn wá já ọ sí. Mo sún bára bọ́ o. Mo kàn ní wá já ọ sí. Ṣùgbọ́n tó bá fẹ́ wọ full episode mi full program mi lọ join mi lórí Tenny Ọmọ Ológo 1 lórí YouTube. Subscribe sí YouTube channel mi Tenny Ọmọ Ológo 1. Bá mi subscribe sí YouTube channel yẹn wàá máa gbádùn gbogbo ètò mi. Ibẹ̀ láti máa wá sọ ètò kúnnákúnná. Ṣùgbọ́n ọmọ Yorùbá mo ní kó ronú. Ọmọ Yorùbá ronú. Ijó wo lẹ tó fẹ́ gbọ́n? Àwọn eléyìí tí kọ́ ọmọ wọn kúrò nílé torí pé wọ́n fẹ́ fi yín ṣe campaign. Wọ́n fẹ́ ṣe campaign. Wọ́n wá lọ rẹ̀ sí bọ́dà alẹ́. Bọ́dà tí wọ́n sí láti jọ́ ọmọ Yorùbá. Kọ́kọ́ pa wọ́n mi lẹ́nu látàárọ̀ tí mo ti ń wò ni. Ìmọ̀ tí ń sọ. Wọ́n sì Ìdíròkò bọ́dà nígbà tálẹ̀ sàn tó. Yorùbá ọjẹ́ Jare. Ariwo tèmi ó mọ̀ pa ìwọ̀nba màá ní ọjẹ́